lónìí èmi mọ́mọ́ fọ̀ ní sọ. alẹ́ ìyàwó akíni sílé ó sòṣèlú ni o kò sòṣèlú ó sàtìdélé mi wọ́n sì ní kí n lọ kí sílé rẹ kí lọ kò níwádìí fún. ẹkú gbèmí lẹ́sìn mo ní ìwà mo ní ìlú gbóná lọ. bàbá kí mo kí wọ́n mọ̀ tọ́lá. mo kí bàbá wa ìmọ̀ọ́mù gbogbo ìlú Ọffa ṣéwù. Sorry, mi ì tí ì sálámọ̀. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ṣé rí ọ̀rọ̀ ẹ̀rín ló máa ń dùnyàn bọ̀ tí èèyàn bá ti rí nǹkan ẹ̀rín bá àfi kéèyàn fi ẹ̀jẹ̀ rẹ́rìn díẹ̀. Bàbá wa mọ́ gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ ṣé Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún yín pẹ̀lú ògo tọ́lọ́run. Gbogbo àwọn tí wọ́n bá ń ròyìn pé àwọn fẹ́ dáná tẹ̀lé yín lórí orí ara wọn náà ni wọ́n máa fi gbé. Bàbá wa ìmọ̀ọ́mù gbogbo ìlú Ọffa ẹ̀yin ni mo kàn fẹ́ dúpẹ́ fún. Kò sí ohun tó bí ọpẹ́ mi ni wípé nínú àwọn aṣíwájú dáadáa lẹ́wà ẹ sì wá púrúfù ẹ̀ pé aṣíwájú dáadáa ní yín lánàá. ó ní ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ bẹ́ẹ̀ kí n sọ mí lónìí èmi mọ́mọ́ fọ̀ ní sọ. máa fi jíṣẹ́ ká ní pé bóyá kò ní láárí mo máa ránṣẹ́ ó wà mẹ́tàrà fún mi. ṣùgbọ́n ààrẹ mùsùlùmí nínú ọgbà mi. kí ọ̀rẹ́ wa àlùkọ́sì mi ọ̀rẹ́ wa ni wọ́n. bẹ́ẹ̀ni ọ̀rẹ́ wa kódà bí wọ́n ti ẹ̀ kíra wọn pẹ̀lú ẹni tí wọ́n jọ ń jà lónìí àwọn ní àfihàn mi. bẹ́ẹ̀ni olùjílẹ̀sì ló mú lọ́dọ̀ mi. bẹ́ẹ̀ni níjọ́ náà kò tí ì síjà bíjàmbá wa dé tẹ̀ tí ì sí lójú kan náà mọ́ ó jẹ́ amúwáṣẹ́ ìyẹ́wò mi. Torí pé unexpected sermon lẹ ṣe fún wa lánàá tínú wa sì dùn tí gbogbo wa tí gbogbo ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ tá a jẹ́ ọmọ ọkọ Ògbómọ̀ṣọ́ tí gbogbo wa ń dunnú pé wáàsí ni bàbá yìí ṣe lóòótọ́ àgbàlagbà oníwáàsí ni wọ́n ó yàtọ̀ sí atọrọjẹ oníwáàsí tó because in garden yẹn ká tó lè rí èèyàn kan tó máa wá bold enough tọ́pẹ́ ló ní wáàsí tó ẹ rí i pé ọmọ kan náà ń bẹ̀rẹ̀ síwájú wọn pé kí bàbá jọ kan máa sọ ọ̀rọ̀ ẹja kọ́kọ́ wù náà. Sàkáyé nípa ìlànà ìbọ̀rọ̀bọ̀rọ̀. àmì bíbí rẹ̀ wọ́n fẹ́ bẹ̀rẹ̀ n tí ó jẹ́ kí alẹ́ ìyàwó akíni sílé ó sòṣèlú ni o kò sòṣèlú ó sàtìdélé mi wọ́n sì ní kí n lọ kí sílé rẹ kí lọ kò níwádìí fún. ẹkú gbèmí lẹ́sìn mo ní ìwà mo ní ìlú yìí ń gbóná lọ. ọkàn rẹ lẹ́nu tó fà tiẹ̀ lọ́wọ́ nísìn. tábíọ̀. mo kí wọ́n mọ̀ tọ́lá. tàbí Ògbómọ̀ṣọ́ mo pè Ọffa mo pè lóko tí ń jẹ́ torí tó jẹ́ sọ bẹ́ẹ̀ njọ́ tí ó kọ́ ọmọ wa lè ké wa ó bọ́ wa nù ọgbà mi so mo ti kí ẹ ti ń kí kí wọ́n bẹ̀rẹ̀ wá sí nísìn. A'udhu billahi minash shaitanir rajim bismillah. ṣáwa náà ti rí ẹgbẹ́ ọmọ yẹn bẹ̀rẹ̀ síwájú wọn pé kí bàbá ò gbọ́dọ̀ sọ bàbá ní àìkí torí ó ti wá kí mi sílẹ̀ bàbá wa gbé yín ní gógó wọ́n ní mo kí Imam Tọ́lá ìyìnkú pé ní ìmáàmù Ògbómọ̀ṣọ́ mi pé ní ìmáàmù Ọffa ẹwù intelligent man bàbá wa ìmáàmù gbogbo ìlú Ọffa kò ní bàjẹ́ fún yín pẹ̀lú ògo t'Ọlọ́run torí pé ẹjọ wá lójú púpọ̀ expect pé a lè rí ìjọ lójú tó báyìí lọ́dọ̀ yín torí ẹni t'Ọlọ́run ti gbé dìde ni ẹ tún ṣe nínú wáàsí yẹn ibi tí inú mi dùn sí níbi tẹ́ ẹ sọ pé ìtànàbí ìbá gbé wá àbí ká gba ká mú lórí ẹ̀. jẹ́ bẹ́ẹ̀ ní ká fara mọ́ ìtànàbí mú wá. sallallahu alayhi wa sallam. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ká fara mọ́ tó mú wá látọ̀dọ̀ Ọlọ́run. pé Ọlọ́run ló fi rán. innamal mu'minuna ikhwatun.
alhamdulillah alhamdulillah wọ́n wá ń ròyìn àáfà kan ní ìjókòó yẹn wọ́n ní mo kí ṣéwù lágbájá mo kí ṣéwù agbọ́pa mo kí ṣéwù agbọ́pa pé ṣe rí bàbá ṣéwù agbọ́pa yẹn bàbá ẹ̀ mọ kéwú gan o bàbá ẹ̀ mọ kéwú gan o ẹ̀ mọ túmọ̀ ẹ̀ ni pé kí ló dé tí wọ́n mọ̀ wá mọ kéwú débi pé competition ṣe competition wọ́n wá padà ńlá ẹ̀ Allahu Akbar alhamdulillah alhamdulillah kò sí ohun tá a fẹ́ ṣe náà ni pé ká dúpẹ́ lọ pé ọlọ́run ọba ò yan òpònú èèyàn fún wa láṣíwájú ọlọ́run ọba ò yan dìdìrì èèyàn fún wa láṣíwájú ó yan olóríire ẹ̀dá bí a Sheikh Dr. Tọ́lẹ̀ àti Yunus Ayélára second ó yàn wọ́n fún wa ní aṣíwájú lẹ́fi máa mọ̀ sẹ́rí in tó ṣẹlẹ̀ lẹ́bẹ̀ yẹn lẹ́fi máa mọ̀ yí pé kí ni ohun tó ń ṣẹlẹ̀ gangan àwọn wo gangan ló ń da ìlú àwọn wo gangan ló fẹ́ kí ìlú ó tò ẹ rí i pé bàbá sọ ní pé ní bàbá ṣe wá sí wọ́n ní ìjọ tí Imam Ogbomoso tán pé àwọn ní last year ní òru táwọn bẹ̀rẹ̀ sí ní bá Imam sọ̀rọ̀ tán wọ́n ń sọ̀rọ̀ sí wọn wọ́n ní Imam Ogbomoso kàn ń wò wọ́n ni. bàbá rẹ mùsùlùmí mo tẹ̀sí sí wọ́n yà mí lẹ́nu èmi tí mo wá nínú àwẹ̀ tó lọ tí ẹni táwọn wí ìjòkó báyìí ẹ mọ iye ọ̀rọ̀ tí mo sọ lọ́nà ni lèló lẹ fún mi ẹ kọ́ mi tí mo sọ́jọ́ yẹn kẹ́ lẹ́yìn tó jòkó báyìí tá a sì ń bá sọ ọ̀rọ̀ ní ọ̀rọ̀ tí ò rẹ́rìn ní ọ̀rọ̀ tó gbóná jẹjẹjẹjẹ náà ẹni tí ó ṣàkóso òní sọrú ẹ̀ yóò pé gbà tí mo rí okùn lè sọ̀rọ̀ lójú rẹ̀ lébè sí nílé sọ yìí. ẹ sálábò sí ni. ọ̀rọ̀ òru títí wọ́n pé ọba ọ̀gbọ́dọ̀ bó bá jà o serious warning tí mo fún ọjọ́ náà lójú àgbo. ọkọ̀ ìjókòó ń wo àwọn ni now torí pé wọ́n kí Sheikh Dr. Tọ́lá Yunus ìmáàmù gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ ṣé gbogbo yín sì bẹ̀rẹ̀ sí ní ìfẹ́ máa wá jà ṣé mo tẹ̀rù pé fẹ́ wá bá bàbá àmọ́ mọ̀ fà ń bí lórí ìjókòó. ẹjọ́ kò sí jà. واتقوا الله لعلكم ترحمون. èmi fẹ́ mi tí èèyàn ti ní fúri ọpọlọ rẹ̀. bẹ́ẹ̀ni. gbogbo ẹ̀yin ọmọ tẹ́ ń jà kiri yẹn aṣáájú lẹ́yìn agbo àrí lẹ́yìn tẹ́ǹtì tí gbogbo yín bẹ̀rẹ̀ sí ní àìrọ̀ ànígbà yẹn gbogbo èèmù wa bẹ́ẹ̀ ni wípé ẹ máa wọnú ojú agbo gangan ni kẹ́ ẹ wá wo ohun tí ẹ padà jẹ níyà àwọn amúgbàgbọ́n wa bọ́ sórí péèjì wọn àfa sọ pé òun lówó lápò ṣé ìgbéraga ti bá ti wọ́n ṣẹ́rí tó máa ń dùnyàn jù láyé òun ni pé kéèyàn mọ̀ọ́mọ̀ fowó ara rẹ̀ kó fi jóná alhamdulilayi ẹ̀yin ṣọ̀tẹ̀ ẹgbẹ́ wá sí ọ̀tẹ̀ kalẹ̀ bàbá wa mọ́ọ̀mù Ògbómọ̀ṣọ́ Sheikh Dr. Toliat àwọn wà lọ́dọ̀ deputy governor. Àlejò wa deputy governor barrister Adupẹ Adébáyọ̀ Lawal mo kí yín púpọ̀ mo sì kí yín kú oríire torí pé oríire ni kí àwọn èèyàn máa jókòó tí èèyàn báyìí láti wá ṣe nínú àwọn. tí wọ́n ń ṣe ìfitọ́rù tí wọ́n ń ṣe wáàsí fọ́wọn èèyàn gidi subhanallah a ní kẹ́ ẹ jẹ́ ká gbà fọ́lọ́hun wọ́n ní ká gbà fọ́lọ́hun ní sinmi o ká gbà fọ́lọ́hun ní sinmi kádàrá ò ṣe é kọ̀ láì gbà ká gbà fọ́lọ́hun ní sinmi àìgbà fọ́lọ́hun ìyọnu ni o ẹni tẹ́ ń lé èèyàn ìsì tún sáré lọ síbi oríire ìgbà míì tọ́ta bá ń lé ẹ má torí ẹ kó o máa ronú ìyẹn ni mo kàn máa tún fi advice gbogbo ìwọ tó ń gbọ́ tí ọ̀tá bá ń lé ẹ kò sí báwọn ọ̀tá yẹn ṣe lè pọ̀ tó má torí ẹ kó bẹ̀rù máa bá ṣe tiẹ̀ lọ máa ṣe tiẹ̀ lọ torí pé kí ni àwọn lójú máa padà tì wọ́n ní wàìsíyẹ́mù kìrìbùkà lẹ́dínà káfàrù líyùsùbìtúkà ọ̀yẹ́kìtùlùkà ọ̀yẹ́kọ̀rìjúkà wáyàmùkùrúnà wáyàmùkùrú lọ́wọ́ wọ́ọ̀lọ́ ẹ̀rù mákìrì àwọn ń dètè tí wọ́n ní ọlọ́run ọba ń dètè tí ẹ̀
wọ́n ronú pé àápá ni o a ṣe ní ṣùtá ni o a gbẹgẹgẹ kíni tó ti bẹ́ẹ̀ náà ọlọ́run ọba sì ní chief planner. Gbogbo bí wọ́n ṣe wá pariwo tí wọ́n lé pa ìmáàmù Ògbómọ̀ṣọ́ tó ìmáàmù ń ga sí ni. Imagine ẹ̀yìn dà wọ́n ìjọ tí ẹnìkan bú wọn ìjọ yẹn ni àárí tí gómìnà pè wọ́n ẹ̀yìn tí wàá gbé wá sí ọ̀tẹ̀ kalẹ̀ ọlọ́run bá wá ní ìmáàmù mi ní jẹ́ kó fẹ́ tí gbọ́ wá sí yìí tún lọ sọ́dọ̀ deputy governor níbi tí ránkì ti ga kó lọ jókòó ń bẹ̀ kó lọ ṣèftọ́ bàbá wa bàbá wa ṣe wáàsí fáwọn lọ́ba wọ́n ṣe wáàsí fáwọn èèyàn ńláńlá wọ́n ṣe wáàsí fáwọn olóríire ẹ̀dá. Ìjọ wo lẹ fẹ́ ṣe gbogbo eléyìí dá ẹ sì tún ẹ wà nú àwẹ̀ ẹ tún ń pète wáàsí àbòsí. Bàbá wa ìmáàmù gbogbo ìlú Ọ̀fà sọ statement kan gbogbo wa kọ̀ wọ́n bí awẹ́wà bàbá ní ìtẹ́ẹ̀rì fẹ́ kí n wá sọ ìní sọ ń bí bàbá yìí kò ní burú fún yín. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ń tẹ́ fẹ́ kí n sọ mí lónìí èmi Ìmámọ̀fọ̀ ní sọ. Ìtẹ́ fẹ́ kí n sọ ìní sọ ń bí ẹ gbọ́ ìtẹ́ fẹ́ kí n sọ mi ní sọ bí definitely ẹ ti fún wọn ní detail aburú àbọ̀ bàbá wa náà wọn ò ní sọ pé detail dáadáa tó máa tòlú náà wọ́n á sọ. Ẹ wá ń sọ wípé inú wa ń bí gbogbo yín ìtí tó pa mí lẹ́rìn jù láyé kò ju wípé adẹ̀níkádé péèjì tá a ti máa ń wo àwọn nǹkan tó bá ṣe o látẹ̀rí bọ́ ti delete ẹ̀ láì bọ́ ti delete ẹ̀ kí ló dé tẹ́ delete ẹ̀ wáàsí tó dáa ní best ever sermon òun ni wáàsí tí bàbá wa ìmáàmù gbogbo ìlú Ọ̀fà ṣe lánàá. Àtijọ́ tèmi ti wo wáàsí wọn mi ò rí wáàsí tó gbóná tó bẹ́ẹ̀ yẹn rí kéèyàn ṣe kí èèyàn kan pé èèyàn kéèyàn sì tún kí ọ́pọ́nẹ́ẹ̀tì àwọn tó pé èèyàn níbi wáàsí yẹn ṣéwù ni bàbá wa ìmáàmù gbogbo ìlú Ọ̀fà ń túmọ̀ sí pé àgbà dáadáa ni wọ́n àwọn ògo Islam gangan rèé. Bàbá tún wá sọ statement kan nígbà tí ẹ pè mí ń jọ sí ibi ìlẹ́ni ìjókòó tí mò ń sọ̀rọ̀ sí ìwọ ló wá bá mi nínú yín tó wá kí mi sílé pé mo ṣe. Mo tẹ̀sí sí wáyà mi lẹ́nu èmi tí mo wá nínú àwẹ̀ tó lọ tí ẹni táwọn wí ìjókòó báyìí ẹ mọ iye ọ̀rọ̀ tí mo sọ́jọ́ náà ni èló lẹ fún mi ẹ kọ́ mi tí mo sọ́jọ́ yẹn kẹ́ lẹ́yìn tó jókòó báyìí tá a sì ń bá sọ ọ̀rọ̀ ní ọ̀rọ̀ tí ò rẹ́rìn ní ọ̀rọ̀ tó gbóná jẹjẹjẹjọ náà ẹni tí ó ṣàkóso òní sọrú ẹ̀ yóò pé gbà tí wọ́n rí okùn lè sọ̀rọ̀ lójú rẹ̀ èmi ẹ̀sẹ̀ lè sọ yìí. ẹ̀sẹ̀ alábòsí ni. ọ̀rọ̀ òru títí wọ́n pé ọba ọ̀gbọ́dọ̀ bó bá jà ó serious warning tí mo fún ẹjọ́ náà lójú àgbo. dáadáa sí ìjòkó ń bẹ̀. tẹ́tọ̀ náà sì ṣe kí ni tọ́jú kó wà ní mi ṣe kí ni tí mi sọ. Innamal mu'minuna ikhwatun. Ẹ dákun oúnjẹ àwọn wa sọ yìí o táwọn lè lọ́ọ́ kí mi bí ọ̀sẹ̀ o. ọ̀rọ̀ orí àtẹ́gùn ẹ sì ń dà gẹ ọ̀rọ̀ lóhùn nílùú Ògbómọ̀ṣọ́ nínú èyí tọ́wọ́ ìkànnà ta ló wọkọ̀ wọ́n fà bí ọ̀sẹ̀ ọ̀sọ̀ báyìí. Táwọn tún sọ bẹ́ẹ̀ ni pé o gbọ́dọ̀ rábà fí o ìwọ ló wá bá mi nínú yín tó kí mi pé mo ṣe. Òótọ́ ni wọ́n sì pẹ́ nìkan pé alikini kan ṣe bí wọ́n ló mẹ́yìn yìí wá bá mi o ẹ̀rí tẹ́lẹ̀ ni láhìláhìlá mọ́. ọ̀rẹ́ wa Àlùkọ́sì mi ọ̀rẹ́ wa ni wọ́n. bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ wa kódà bí wọ́n ti ẹ̀kẹ́ ọmọ pẹ̀lú ẹni jẹ́ ń jà lónìí àní àfihàn mi. bẹ́ẹ̀ ni olùjílẹ̀sì ló mú lọ́dọ̀ mi. bẹ́ẹ̀ ni níjọ́ náà kò tí ì síjà bíjà bá wá dé tẹ̀ tí ì sí lójú kan náà mọ́ ó jẹ́ amúwáṣẹ́ ìyẹ́wò mi. pé ẹ̀rí tẹ́lẹ̀ ni yìí túbọ̀ sí pé ẹ̀rí tẹ́lẹ̀ yẹn alábòsí yìí ìtumọ̀ ẹ̀ nìyẹn pé ẹ̀rí tẹ́lẹ̀ ni ẹ̀yin alábòsí yìí ìtumọ̀ ẹ̀ nìyẹn kí là ń ṣàbòsí fún ẹni yìí ti ga kí lẹ fẹ́ kó jábọ́ fún. Mo wá dúpẹ́ o bàbá mọ́mú gbogbo ìlú Ọ̀fà ṣéwù Ọlọ́run níjó tán fún yín títọ́ ò ní dé bá yín o
ẹ wá ní ṣẹ̀sìn ẹ̀ ní ṣẹlẹ̀ alágbára ọlọ́run ẹ ní jábọ́ ẹ sì ní ṣubú dànù. Èyí tẹ́ ẹ ṣe fún wa lánàá a mọ̀ lórí púpọ̀. Ọlọ́run á sì jẹ́ kí Ọlọ́run á bá wa dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run á bá wa dúpẹ́ lọ́wọ́ yín torí pé àwọn kan ni wọ́n ti pè wá lánàá bẹ́ẹ̀ tọ́ni kan wá ṣe wáàsí tó jẹ́ wóróworó ni wọ́n ń sọ. Àmọ́ bàbá wa mọ́mú gbogbo ìlú Ọ̀fà sọ wóróworó, wọ́n sọ̀rọ̀, wọ́n ṣe wáàsí ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n kẹ́ni tó yẹ kán kí, kódà wọ́n tún kí bàbá wa Èjìdé wọ́n tún kí bàbá wa Èjìdé. Ẹ̀yin lè máa bá wọn jà, ọ̀rẹ́ tèmi ni. So ẹ̀yin expect yìí pé kí bàbá wa ìmọ̀ọ́mù Ọ̀fà kí wọ́n wá di alábùkù lójú àwọn tí wọ́n fẹ́ tì wọ́n, àwọn ní ṣe bẹ́ẹ̀. Ẹ máa lọ déètì eyín kẹ́ẹ̀sì máa dájú bẹ́ẹ̀ lọ. Àbùkù tẹ́ máa kàn lẹ́ẹ̀ máa kàn yín. Èyí tó dájú náà ní pé ẹ gbà fọ́lọ́hun. Ẹ jẹ́ ká gbà yí pé ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ Sheikh Dr. Tọ́lẹ̀ àti Yunus ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ nù. Because ń dá ìtẹ̀ fẹ́ máa play kò yé mi. Gbogbo àwọn ìlú pátá lọ́ba máa ń ní ìmọ̀ọ́mù tiẹ̀. Tẹ́ bá dé ìlú Abẹ́òkúta wọ́n ní ìmọ̀ọ́mù láàfin Aké, kí ìmọ̀ọ́mù ààfin Aké wá sọ pé òun ni ìmọ̀ọ́mù gbogbo ìlú ṣó possible. Ìmọ̀ọ́mù Ẹ̀gbá ń bẹ lọ́tọ̀, ìmọ̀ọ́mù ààfin Aké ń bẹ lọ́tọ̀. Bẹ́ẹ̀ náà ni ẹ lọ sáwọn ìlú míì wọ́n máa ní ìmọ̀ọ́mù tiwọn láàfin tó jẹ́ ìmọ̀ọ́mù tiwọn. Ìyẹn ni bàbá wa àlùbáríkà yìí, bàbá wa Ọba Ghandi Afọlábí Orúmọgẹ̀gẹ̀ kábíyèsí ni wọ́n ṣe fún yín pé ó dá àkú ìtì ní ìmọ̀ọ́mù láàfin náà tẹ́lẹ̀, ìmọ̀ọ́mù ìlú la ní, ó dá ìwọ wá máa jẹ ìmọ̀ọ́mù láàfin, kí ló wá ní wàhálà? Ẹ wà á fẹ́ máa wá gbé ìmọ̀ọ́mù yẹn lórí ìmọ̀ọ́mù gbogbo ìlú, ṣó possible ni? It's not possible, it's not done like that. Ẹ má jẹ́ aṣàbòsí mọ́. Sheikh Dr. Tọ́lẹ̀ àti Yunus Ayílára second ni ìmọ̀ọ́mù number 1 gbogbo ìlú Ògbómọ̀ṣọ́. Either you like it or not. Ó ní bàbá wa ìmọ̀ọ́mù Ọ̀fà ṣe clarification fún yín lánàá. Wọ́n pe ìkan ní ìmọ̀ọ́mù, wọ́n pe ìkan ní ṣéwù, wọ́n wá pe ìkan ní ìmọ̀ọ́mù Tọ́lá Yunus. Kò dàrú rárá, kò ṣe kí ni, kò dàrú rárá, kò fi ibi kọ́kọ́ dàrú. Imam Tọ́lá mo kí mo kí wọ́n mọ̀ Tọ́lá bàbá kí tàbí Tọ́lá. Wọ́n wá ní mo kí ṣéwù lágbájá. Ṣéwù lágbájá ẹ̀ bàbá rẹ̀ mọ ìyáláyà kéwù, kódà wọ́n mọ kéwù láyé wọ́n gbọ́ lọ́run. Ẹwòwe ńlá, àmọ́ kí ló ṣe wọ ọmọ tó mọ kéwù, ìtumọ̀ ẹ̀mú. So kọ́lọ́n kó jọ kó má ṣaláì ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa, kọ́lọ́n má ṣaláì dúró tì wá. Pọ̀ bàbá wa ìmọ̀ọ́mù gbogbo ìlú Ọ̀fà Ṣéwù, Ọlọ́run níjó bàjẹ́ fún yín o, ẹ ní jábọ́ o, ẹ ní ṣubú o, ẹ ti sọ ọwọ́ ni ẹ má rò pé bóyá owó tẹ ẹ gbé wá fún mi ní mi ò ṣe rí báyìí sòótọ́ ọ̀rọ̀ o. Mo ní owó dọ́là wà bíbáyìí, dọ́là bíbáyìí ó tó ẹlòmíì kọ́lé tí ó tún ṣílé. Ẹni ò ní sọ ohun tí àbá máa fi jíṣẹ́ ká ní pé bóyá kò ní láárí, mo máa ránṣẹ́ ó wà mẹ́tàrà fún mi. Ṣé báwa rẹ mùsùlùmí nínú ọgbà ni? Dọ́là náà fún mi. Mo ní tọ́ ọba kò ní agbègbè mi nìkan. Dọ́là fún alákùnrin ó parí ilé tẹ̀tù sí. Allahu akbar la shabiha likiburihi. Ọ̀tún yọwọ́ sílé ń bẹ. Bàbá wa ìwọ́wọ́ Ọ̀fà, Ọlọ́run ní jó bàjẹ́ fún yín gàyé tó pè láàfàánù. Káfà sódodo, káfà má parọ́, káfà má ṣe kó má ṣàbòsí. Ẹni bá jó ní wáàsí kò gbọ́dọ̀ ṣàbòsí, kò gbọ́dọ̀ parọ́. Ìyẹn ni bàbá wa ìmọ̀ọ́mù gbogbo ìlú Ọ̀fà ṣe ṣéèrù. Bàbá wa ìmọ̀ọ́mù ìlú Ọ̀fà, Ọlọ́run ní jó burú fún yín. Lágbára Ọlọ́run, ẹ ti ń ga nọ́kìrà bàdà mọ́rìfà, Ọlọ́run ní jó tọ́ sí yín. Gbogbo tẹ́ wá ń fẹ́ nínú ayé yín pátápátá, tẹ́ ń wo kàn nínú ayé yín pẹ́ tún ṣe ń fẹ́, Ọlọ́run á ṣe fún yín. Torí pé àpọ́nlé tẹ́ ẹ fún ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ Sheikh Dr. Tọ́lẹ̀ àti Yunus inú wa dùn sí, ó sì tẹ́ wa lọ́rùn, kódà ó wọnú akínyẹmí ara wa jókòó. Ọlọ́run sì ní kí ó bàjẹ́ fún yín. Gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ lápapọ̀ kò ní bàjẹ́. Bàbá wa Ọba Ghandi Afọlábí Orúmọgẹ̀gẹ̀ kábíyèsí, Ọlọ́run ní kí ó bàjẹ́ fún yín. Bàbá wa Sheikh Dr. Tọ́lẹ̀ àti Yunus Ayílára second Ṣéwù
kò ní bàjẹ́ fún yín bàbá àlùbáríkà, kò sì ní bàjẹ́ fún gbogbo àwa náà tá à ń sọ́pọ̀tì oríire, tá à ń tẹ̀lé oríire. Mo kàn lọ ń wo orí kíní gbogbo DM gbogbo wọn ni, mo kàn ń oríṣiríṣi. Eléyìí ìmáàmù yẹn onígbéraga, ìmáàmù ó ṣe ká. Ọlọ́run má jẹ́ àfowó jóná, Ọlọ́run má jẹ́ àfowó jóná, Ọlọ́run má jẹ́ àfowó jóná. Kàbí sọ́ra èmi ò ní fowó jóná, ìwọ ńkọ́? Kọ́lọ́run kó jọ kó má ṣaláì gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa. La ilaha illallah, subhana rabbika rabbil izzati amma yasifun, wassalamu ala al-mursalin. Ẹ̀ẹ́dẹ̀ bá wa parí àbí kí ni wàhálà? Salamu alaikum.